Bismillah, alhamdulillah, salatu wassalamu ala rasulillah. Ọpẹ́ ni fún Ọlọ́run. So ọ̀rọ̀ lórí àdúrà náà la ṣe wà part 3. So nínú àwọn àdúrà tí Ọlọ́run máa ń gbà náà ni àdúrà tí a ṣe fún ọmọ ìyá lẹ́yìn ẹ̀ tí ó sì ń bẹ̀. Ànábì wa sallallahu alaihi wasallam sọ pé yu'minuna al-malaika, àwọn màláíkà máa ń ṣe àmì sí àdúrà tí màláíkà bá sì ṣe àmì sí mustajabu ní gbígbà ni. So alákọ̀ọ́kọ́ bẹ̀ ni pé àdúrà àwọn òbí fún àwọn ọmọ wọn. Òbí máa ń ṣe àdúrà fún ọmọ náà, òbí kì í ṣépè fún ọmọ. Ṣùgbọ́n ṣe nílànà lé ni pé táwọn òbí tó bá ti bínú báyìí kàkà ká ṣe àdúrà, wọ́n máa ń ṣépè ni. Ó sàn ju pé kí ọmọ yìí ṣẹ̀yìn kẹ́ mú ẹgbà kẹ́ nà dáadáa ju kẹ́ máa ṣépè fún lọ. Ẹlòmíà dẹ̀ máa sọ fún ọmọ ẹ̀ pé ayé máa bàjẹ́ ní orúkúkú ló máa ṣe. Táyé bá wá padà bàjẹ́ àwa ní àwọn ìyá àjẹ kan ní láì mọ̀ pé òun gangan fúnra ẹ̀ ní ìyá àjẹ tí ń dà láàmú. So agbọ́ ní sítórí pé ọ̀rẹ́ bò ìtọ́ pé ìkan nínú àwọn ìmáàmù mákàlẹ́ nì wọ́n ní ó ti ṣe ìyá yẹn nígbà tó wà ní kékeré inú bí yẹ kàkà kó ṣépè fún ó sọ pé wàá dẹ̀ jẹ ìmáàmù ní mákà yìí wàá dẹ̀ jẹ ìmáàmù ní mákà yìí ó wá padà jẹ ìmáàmù ní mákà látara àdúrà tí ìyá ẹ̀ ṣe fún. So kò sí ní tá a lè ṣe àdúrà fún, a lè ṣe àdúrà fún ọmọ ìyá yìí ni bóyá nínú ẹ̀jẹ̀ ni bóyá nínú ẹ̀sìn Islam ni bóyá ó lè jẹ́ kèfèrí tàbí kó jẹ́ Christian, kò sí ní tá a lè ṣe àdúrà fún. So èrè yẹn wá látàdà Ànábì sallallahu alaihi wasallam pé Umar ọmọ Khattab Ànábì wà nínú tó ṣe àdúrà fún bí àdúrà Ànábì lọ́lọ́run fi fún ní ìmọ̀nà nígbà yẹn ó ti wà nípò kèfèrí kódà ọ̀tá Islam gan pàápàá ni àdúrà yẹn gbà yẹn wá bó ṣe wúlò fún Islam. So kò sí ní tá a lè ṣe àdúrà fún gbogbo ẹnikẹ́ni tó bá ti wà ní ìṣòro a lè ṣe àdúrà fún kọ́lọ́ mú ìṣòro ẹ kúrò fún ẹni tó bá wà ní ipò àìsàn a lè ṣe àdúrà fún kọ́lọ́ wò ń sàn ẹni tó bá wà ní ipò ìnira kan a lè ṣe àdúrà fún kò sí ní tí a lè ṣe àdúrà fún ní sùn àní ká ṣe àdúrà fún ọmọ ìyá wa lẹ́yìn ẹ̀ tí ò sí ń bẹ̀. So àwọn àdúrà yẹn náà yu'minuna al-malaika ó máa ń jẹ́ àtẹ̀wọ́gbà ni. Kódà agbọ́nú tàn pé Ànábì Musa alayhi salam ó ní ọ̀rẹ́ kan ọ̀rẹ́ tímọ́tímọ́ jọ ni wọ́n. So ọ̀rẹ́ yìí ìjọ kan Ọlọ́run wá sọ fún pé tó bá ti di ìjọba yìí o ọ̀rẹ́ yẹn ó máa kú yẹn ọ̀rẹ́ Ànábì Musa alayhi salam ó wá jẹ́ ìbànújẹ́ tó ga fún Ànábì Musa alayhi salam débi pé ọ̀rẹ́ tí wàá rí i pé ìbànújẹ́ wà ní ara ọ̀rẹ́ mi wọ́n ń bí léèrè pé kí ló ṣẹlẹ̀ kò ní lè sọ̀rọ̀ tí ó pọ̀ sí pé kó wá sọ fún pé ó fẹ́ kú ni kò ní lè sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ yẹn ó kàrà bọ́ sí kọ̀rọ̀ wá ṣàdúrà fún pé Ọlọ́run bá mi mú ìbànújẹ́ kúrò fún ọ̀rẹ́ mi ẹ wo nǹkan bá mi mú ìbànújẹ́ kúrò fún mi lẹ́ẹ̀mọ̀ pé automatically òun gangan ni ìbànújẹ́ yẹn tó wá ń ṣàdúrà fún ṣùgbọ́n tó wá díjọ́ tí ó jẹ́ kó wá kú Ànábì Musa wá bèrè lọ́lọ́run pé ṣé kò kú mọ́ ni Musa lọ sọ fún pé lọ bèrè lọ́wọ́ ọ̀rẹ́ pé kí ló ṣe lẹ́yìn yẹn nígbà tó wá lọ bèrè ó kọ́ àkànfà pé ọ̀rẹ́ náà ló ṣàdúrà pé kọ́ lọ mú ìbànújẹ́ kúrò fún lọ́n fi yẹ ikú kúrò ní orí ẹ̀. So àdúrà ṣe pàtàkì gan pápájọ àwọn òbí ẹ ṣàdúrà fún àwọn ọmọ yín kẹyìn máa ṣépè fún wọn ẹ̀yin ọmọ ìyá nú ẹ̀sìn ẹ ṣàdúrà fún àwọn ọmọ ìyá yín bóyá ìtò ẹfẹ kó ṣe sáà tó ti gba Islam ni ẹ ṣàdúrà fún kọ́lọ́n fi mọ̀nà bóyá ìtò wà ní ìṣòro kan ni ẹ ṣàdúrà fún kọ́lọ́n mú kúrò ní ìṣòro yẹn ìtò wà ní ipò àsàn ẹ ṣàdúrà fún a lè ṣe àdúrà fúnra wa lẹ́yìn ìgbà tí ọ̀sìn bẹ́ẹ̀ yẹn lákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì wá ni pé gbogbo àtó jẹ́ ṣàdúrà ẹ gbọ́dọ̀ jẹ́ tọrẹtọrẹ o ẹ má mú ẹkún bẹ̀ láyéláyé ẹ má ṣe sàrà tó pọ̀ so látara sàrà náà Ọlọ́run tún máa gbàdúrà ẹni so àníríjù bẹ́ẹ̀ lọ nítorí táìmù kọ́lọ́n gbàdúrà ẹni kankan wa.